bàbá wa àfàgbà ìmáàmù àgbà Sheik Ahmad Ọlánrewájú Alfulany. bàbá salamu alaikum. aleykum salam wa rahmatulahi ta'ala wa barakatu. Ramadan Kareem. wallahu akram wallahu akram. torí àwa ẹ̀ṣẹ̀ wá lásìkò àwẹ̀ yìí ní báyìí. masha Allah. gbogbo ètò bóòlù ẹ̀ ṣe ń lọ bóòlù ṣe lọ bọ́lẹ̀ bá dé. alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim amin. fanfani ẹni tí ó kọ́kọ́ rí mi for the first time tí ó mọ̀ mí rí orúkọ mi ní Sheik Dr. Ahmad Ọlánrewájú Alfulany Al-Adabi tí Olúwa dá iléeṣẹ́ Sebilu Najat concept sílẹ̀ fún mi. Mo kí gbogbo ẹ̀yin journalist wa, Ọlọ́run á bá mi san yín lẹ́san olóore, Ọlọ́run á gbàdúrà wa. Eléyìí àwọn Yorùbá wọn ní eléyìí ò kì í ṣe àkọ́kọ́ pa kíní kan, kì í ṣe àkọ́kọ́ pa àjẹ́, èyí kan ní àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ wá. Adúpẹ́ gẹ́gẹ́ bí ìbéèrè Ramadan òun lọ bá ṣe fẹ́, Olúwa ṣe wọn bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀, à ń bá lọ pẹ̀lú ìdùnnú, Ọlọ́run jẹ́ ayọ̀ orí ẹ̀ pẹ̀lú ayọ̀. Allahumma amin. Sheik Alfulany lánàá, Alfulany lónìí, Alfulany lọ́la, kí ni àṣírí tó wà ń bẹ̀ gan? Kò sáṣírí kankan bẹ̀ tó ju Ọlọ́run lọ. Ọlọ́run ni gbogbo ẹni bá ti fi Ọlọ́run ọba ṣe ìgbẹ́kẹ̀lé ẹ̀ yóò máa exist lọ ni, torí Ọlọ́run ọba nìkan ni ọba tí yóò mọ bẹ́ẹ̀ lọ gbére. Gbogbo ẹni tó bá ti wá sora rẹ̀ papọ̀ mọ́ Ọlọ́run tí ò fira rẹ̀ ti ayé tí mo mí ni wípé gbogbo ẹni bá lọ bá àwọn àjẹ́ tó bá tanná fún àwọn ọmọ padà paná yẹn. Allahu Akbar. Ó gbọ́, tó bá lọ bá àwọn àjẹ́ tó bá lọ tanná fún àwọn ọmọ máa padà paná yẹn. Bí náà yẹn bá ṣe ń tàn wọ́n padà pa gba àwọn oníkó tàn tó bá yìí náà wọ́n á dẹ̀ lẹ́jẹ̀ẹ́ tí wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀. Tọ́ba tí tó bá rí fún wọn lọ́dún yìí tó rí fún wọn ní ọdún míì tí ò bá padà wá rí fún wọn mọ́ ńkọ́, wọn á padà fa ìwúrú wọn lẹ́ẹ̀ma gbọ́ pé ó lọ relegation ẹ̀ gbúrú ẹ̀ mọ́. Ẹni bá dẹ̀ lọ fara tó so wọn padà so mọ́lẹ̀ gbẹ̀yìn ni. Oṣó wọn á so mọ́lẹ̀. Àjẹ́ padà jẹ́ wọn jẹ́. ṣùgbọ́n tó bá fara tọ́ lọ́hùn, Ọlọ́run nìkan ni ò kí ń expire, ìmọ́lẹ̀ Ọlọ́run nìkan ni ò kí ń kú, ìmọ́lẹ̀ Ọlọ́run kò kí ń kú láyé. Alfulany alhamdulillah Ọlọ́run ni. Ètò ìyá agbẹ́dá ní ètò tí wáyé mọ̀ káàkiri náà ni tí ó sì ń ṣe dáadáa. Ìkan wá bẹ̀rẹ̀ sí jà rìnrìn àríkẹ́ tó bọ́ síta, ó ní ẹ̀yà àti agbọ́nwábí wọn, ó ní bẹ́ ṣe ń dọ́gbọ́n sí. Nígbà tí ẹ bá ń ṣètò sẹ́ pé èèyàn kan ń pè yín bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin kí ètò kó tó parí lọ́dún, ẹnìkan sì wà bẹ̀ tó ti ń pè láti bí ọdún mẹ́wàá tí ò rọ́nà àbáyọ. Eléyìí kí lọ gbọ́n kí ni ète bó ló ṣe ń lọ. Ìbéèrè tí mi ó kọ́kọ́ dáhùn ni wípé journalist wa Alore TV máa ń sábà follow program yìí dáadáa. Ẹ máa ń lọ interview bàbá kan tí máa ń fún gbogbo ayé. Ṣé fálẹ̀ ìmú ni àbí tìbẹ́ tàn? Ẹ máa interview bàbá kan tó máa ń ṣe prophecy pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀. Wọ́n sí à. Nǹkan báyìí ni ó ṣẹlẹ̀. Ọ̀làwúrò ìfálẹ̀ ìmú nù. O ti mo di pé customer yín dáadáa ni. Bàbá dáadáa ni. Àwọn yẹn dẹ̀ láìpẹ́ lórí Alore TV. Ẹlòmíì kan wà. Àtọ́jútólé náà. Àtọ́jútólé ẹ̀ méjèèjì. Àti tóyè àti gbogbo ẹ̀. Ẹ kájà ní gbogbo yìí. Àwọn yẹn dẹ̀ máa ó dá mi lórí àwọn yóò máa pè é pé ẹ wá àárí bàbá sí a kí ni ó ṣẹlẹ̀ lọ́dún yìí. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́. Wọ́n ti ń da òrèjé láàmú náà. Ó sọ fún mi lórí. Kánìkan wá jáde pé wá ìtẹ́ ìlọsọ́dọ̀ bàbá sí a wá ẹ̀yin lẹ́mọ tó pè yín lórí ètò yín tí ò jẹ́ kí ètò yín bàjẹ́. Agbọ́mábí wọ́n pè wá. Yes. Àmọ́ ń jẹ̀bọ̀ lọ́dọ̀ yín ni bọ́ọ̀lù yá pè yín. Ó pè wá torí pé ó mú program wa wà lively. Ẹlòmíì wọn wo program wa torí Agbọ́mábí wọn. Ẹlòmíì ò mọ ètò wa rí láéláé torí Agbọ́mábí wọn ló mẹ́lòmíì wá. Nǹkan tó bá ti ń pì ẹ́ tẹra mọ́. O gbọ́ tẹra mọ́. Player tó bá máa dáa fún tíìmù kóòtù ó lọ pè wá láti wọlé. Bó wa ló ṣe ń wọlé lójoojúmọ́ ní tiẹ̀. Ojoojúmọ́ kọ́ ló wọlé. Gbogbo ìgbà. Gbogbo ìgbà kọ́. Lẹ́ẹ̀kọ́ ní láre. Ìlàrè kọ́ ẹ̀ẹ̀kan náà ni. Àjọ wa láti kọ́ ara ni. Ẹ̀ẹ̀kan náà lè yóò wọlé. Ẹ̀ẹ̀kan tó bá dẹ̀ wọlé yẹn ẹ̀ẹ̀kan yẹn máa dàbí bí ẹgbẹ̀rún gbà ni. Tòró wà lively. Kódà mo rántí yí ẹ̀ẹ̀kan wàláhì ọ̀rọ̀ tí fẹ́ sọ yìí. Mo rán ẹni tí mo mọ̀ ní o. Àwọn tọ́lú mo rí gbọ́dọ̀ ń gbọ́ káàkiri pé ọmọ Agbọ́mábí wọn mo mọ̀. Ẹbí ni àbí. Ẹbí kọ́ ni wá. Sọmọ Ìlọrin ni. Ọmọ Ìlọrin kọ́. Ọmọ Ọ̀yọ́ ni.
Aláàfin. ọmọ Ọ̀yọ́ ni. Èkó ní ń gbé ni. ọmọ Ọ̀yọ́ ò ní. Èkó ló ń gbé. Èkó ló ń gbé tẹ́lẹ̀ ní àmúwò ọ̀dọ̀ fẹ́nẹ́máì 2 ọ̀tẹ́ tó máa ń lọ káàkiri ni kí dẹ̀ la fi mọ̀ program náà ló já mọ̀. ń dá sí. ó ń dá sí àwọn kan fowó dá sí. bẹ́ẹ̀ni. Controller General of Custom wọ́n fowó dá sí. Former Senate President wọ́n fowó dá sí. àmọ́ senators tó ń dá sí. àmọ́ governors tí wọ́n ń dá sí. ètò Sebil Najat. MC Olúọmọ ń dá sí. kódà president wa ní Nàìjíríà àwọn náà máa ra 30 minutes fún wa. Ahmad Tinubu. lágbára tọ́lọ́ látara president NURTW chairman MC Olúọmọ. ẹ gbọ́ mi yé. àbọ̀yé. àbáṣe wa mara ní ọ̀dà ṣe mọ̀ pé star dem máa ń charge star ni ìràwọ̀ máa ń ràwọ̀ lọ́wọ́ ọmọ yìí oníràwọ̀. ní agbọ́mọbí wọn. oníràwọ̀ understand ọdún kan wá wà kò pé wọlé wàláì fúnra mi ni mo pè lórí aago báyìí lórí program. ẹ mọ nọ́mbà rẹ ni. dáadáa fúnra mi ni mo pè lórí program báyìí ṣé pé n tó ń dẹ̀ láàmú tó fẹ́ gbọ́ òun náà ló ń gbọ́ yẹn o. ilé ẹjọ́ tó bá wá fẹ́ gbérú ẹ̀ lọ kó wá gbàbẹ̀ lọ. Number 1 Sebil Najat program I am the CEO. tọ́lọ̀ ń ṣe fún. tọ́lọ̀ ń ṣe fún èmi mo sì mọ nǹkan tí ó pè mí èsì fọ́ọ̀sì ẹ pé dandan mú owó wá fún mi gbọ́ mi yé torí ọdún kẹwàá rí o ọtí mo ti ń pè tí mi ò wọlé kí ló ṣẹlẹ̀ ọdún kẹrin rèé tákọ́ máa bí wọ́n pè tí ò wọlé ìwọ oníràwọ̀ lára ni. èsì ọ̀rọ̀ dé. oníràwọ̀ lára ni tó bá níràwọ̀ lára ni àwàwọ̀ náà pé wọ́n náà máa dá sí. àwọn tó ń ṣe fíìmù Yorùbá actor mi kò gbé lẹ́kọ̀ọ́ mo dẹ̀ fẹ́ gbé fíìmù jáde mo dẹ̀ rí pé ìràwọ̀ tó máa wúlò fún fíìmù tí mo fẹ́ gbé jáde ni màá wá lọ sábẹ́kúta máa wọ́dún ládé Adékọ́lá lọ. bẹ́ẹ̀ni. wá ṣònú fíìmù. àbíkẹ́ lọ sí dákàsí nílọrin kẹgbó náà wá. kí n wá gbé wá mo rò pé ń gbádùn ọ̀rọ̀ mi dáadáa torí pé ẹ̀yin journalist ilẹ̀ wá ń bì kí wá kéèyàn sórí program mi tí mo mọ̀ pé ó ń fún program mi ní joy giver ni you understand joy giver kí wọ́n á pè wá sórí program mi ẹ̀jọ̀ ní program mi tí èsì program wa ẹ̀gbọ́n mi yé táàsì fọ́ọ̀sì ẹnìkan pé dáadáa o dákun àbẹ̀wò bá ti pẹ́ mo ti táàsì o gbogbo ìgbọ́dọ̀ máa àwọn tó jẹ́ olólùfẹ́ mi ni màá pè ẹ bá ń fún bọ̀bọ̀ yìí lówó ẹ gbọ́ ẹ fún lówó torí pé ó dùn wá nínú èyí tó ti ẹgbẹ́ wá lọ́dún yìí ni pé ṣé yẹn lè fẹ́ lẹ́ẹ̀jẹ̀ sàárì àbó lè fẹ́ lẹ́ẹ̀sínú everybody rẹ́rìn kí ló yẹ lẹ. èmi náà mọ̀ ọ́. bàbá ẹ béèrè ní. èmi kò mọ̀ ọ́ mo rò pé ẹ gbádùn ọ̀rọ̀ mi dáadáa kí èèyàn wá jẹ́ joy giver kó fún wa ní ìdùnnú báyẹn káwọn kan máa bínú pé ó ṣe máa wá kíní kan irú búrọ́dà wa kan táwọn èèyàn sẹ́ndí fídíò ẹ̀ sí mi àwọn kan fẹ́ máa bínú mo ní ẹ má bínú ẹ lè bínú sí àlùbáríkà ni àlùbáríkà ló wọnú prógámù wa ni ó ti ń tíráì látọdún kẹwàá kò wọlé ọdún mẹ́wàá ṣebí tó bá ti tíráì lọ́dún kan tó bá wọlé wàá dẹ̀ sinmi àlùbáríkà mbẹ́mbẹ́ náà ni àbí ẹ̀ understand ni ó tíráì kan lọ́dún kan ó wọlé kí ló máa ṣe wàá dẹ̀ sinmi ó tíráì kan lọ́dún kan ó wọlé wàá dẹ̀ ṣe kíni wàá sinmi tó bá ti sinmi ó ní tíráì lọ́dún kejì mọ́ ó wá sinmi lọ́dún kìíní lọ́dún kejì lọ́dún kẹta lọ́dún kẹrin ó wá pé for good 10 years kìí dẹ̀ sí pé every year tó bá pè wọ́n léyìí à ń gbowó lọ́wọ́ rẹ o ẹ gbọ́ ọ̀fẹ́ ló bá dé kìí bá gbowó lọ́wọ́ rẹ gbowó lọ́wọ́ rẹ o bóyá o ọdún kẹwàá tí mo ti ń pè wọlé iye tí mo ti ń ná síbẹ̀ rí o ẹ̀yin ẹjọ́ ẹ bá ń palẹ̀ fúlàní kó bá ń gbówó mi padà o ẹnkílẹ̀ rẹ̀ ni fún. kéde bàbá Ìjẹ̀bú. àbí
gbogbo ẹni tẹ́ wà lórí Facebook gbogbo yín ni mò ń pè ó ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn tó fọ́ọ̀nì ni but Nàìjíríà nǹkan méjì wà lára àwa Yorùbá ìlara àti inúnibíni náà wá ń gbà bí wọ́n wá ń gbà bẹ́ẹ̀ni gbàgbọ́ ọtí ó tọ́ ni èmi náà rò ó bọ́ọ̀lù agbọ́mọ̀ bí wọ́n ṣe ń pè wọlé èmi náà rò ó ó sì máa pè wọlé ó sì máa kò sí ní pè wọlé mo tún wá sọ pé Tinubu bí mi gan mo tún lè pè lórí programu ebe mo ní programu mi ìdẹ ni o mówó wá ọdún kẹ sorry sir ìdẹ ọdún kẹwàá tó ti sọ pé o ti ń pè yìí nísìnyí ẹ bá wa bí wọn tẹ tó ti ń pè látọdún mẹ́wàá Alore TV Ojúdélé TV RMs Tóyìn tó bá kà gbogbo ẹ journalist ẹ bá wa bí wọn pé àti Àròyé TV ẹ jọ èló ni ẹni yẹn ló mú wá pé látọdún kẹwàá yìí o iye báyìí ni mo fi pè tí o wọlé táwọn ṣẹ̀bí nàìjà ti gbà lọ́wọ́ mi o tí o bá ti sí yẹn bẹ́ẹ̀ mo lè pa gbọ́ má bí wọ́n mo lè pa gbọ́ bí wọ́n mo lè pẹ́ anybody tó bá wù mí mo lè decide lọ́la pé ọ̀pẹ̀bẹ́ ni mo fẹ́ pè mo lè decide lọ́túnla kíní apá ọmọ apá tó ṣe fún mi yẹn ni mo fẹ́ pè tó bá wù mí mo lè ní Jẹ̀bú ni mo fẹ́ pè sórí program mi ẹ understand tí ò nira tí ò le ẹ̀dẹ̀ wá gbàgbà bí ọtí tábà má bí wọ́n ṣàgbọ́ má bí wọ́n nìkan ni tẹ́fù màbá lùbáríkà nìyẹn o